what is the way forward now? Ọkọ ẹ̀ láti jọ ìtàn sí máa sọ pé kó gbójú jáde kó wá bá wa sọ̀rọ̀. Tọkọ ẹ̀ bá ti wá àdírẹ́sì wa máa gbé wọlé sórí láì ṣàtẹ̀ mo fẹ́ béèrè question lọ́wọ́ ẹ̀. Mi tí ì rí ọkọ àti ìyàwó tó ṣe ẹ̀sìn tó yín láyé ìyá Ọlọ́run jọ tó bá máa tó fún mi lọ́kọ láyé mi torí ẹ̀yàn ò lè ṣe never say never o. ẹ̀yin èèyàn wa kí ló tún ṣẹlẹ̀ báyìí AUTOBOLA àti LIZZY ANJORIN ni wọ́n tún fìjà pẹ́ ta o. arábìnrin tí a mọ̀ sí AUTOBOLA ó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó náà ò fi ọkọ̀ irú ti LIZZY ANJORIN tí a mọ̀ sí Mr. LAWAL ó náà ò fi tọrọ o. ó mọ̀kì LIZZY ANJORIN nínú fídíò yìí ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu AUTOBOLA. wọ́n tún máa fún mi lọ́kọ láyé má jẹ́ ṣe sí wọ́n fún mi lọ́kọ tó máa fi mí ṣe sí àbí ìyàwó tó má jẹ́ ìyàwó tó máa fọkọ ṣe sí o. gbogbo bàràmù tó wà wọ́n ní ẹ̀rẹ̀kẹ́ ọkọ ẹni wọ́n ti gbé jáde láàrin bí original face ẹ ṣe rí a máa gbọ́ ààrẹ bàbá ṣèlú ààrẹ o simply because o ti fẹ́ Gani Adams o tún lọ fẹ́ ọkọ ẹ o tún bẹ̀ tún pè ní ààrẹ àti pé kò sẹ́ni tó lọ́kọ rí ní gbogbo àgbáyé ààrẹ ò fẹ́ kó kò má jà ló ẹjẹ́ mi o ààrẹ ọba èmi fẹ́ interview ọkọ ẹ o AUTOBOLA want to interview ọkọ Lizzy o ẹjọ́ Lizzy release your husband. I want to interview your husband. I want to interview your husband from Canada. Mo fẹ́ bẹ̀rẹ̀ experience yẹn. The experience is tough. Lẹ́nu ọjọ́ mẹ́ta ìjọ ìmàlè lọ pàtí. Wọ́n dé Lizzy mọ́lẹ̀. Ọpẹ́lọpẹ́ ààrẹ agadagudu ààrẹ agadagudu. Olólùgbọ́n Lizzy. Kò rẹ́ni pé ọlọ́pẹ́lọpẹ́ bàbá ọba ààrẹ ni ọpẹ́lọpẹ́ ààrẹ o tó bá ń dárúkọ ààrẹ bẹ́ẹ̀ màmá wípé ààrẹ wò ni ààrẹ ọ̀nà kakanfò ni. Hello Lizzy. Ó fi ọkọ ẹ̀ ṣẹlẹ́yà. You think I'm fighting for my husband. I'm fighting for my family. Ojoojúmọ́ gbàs. Ojoojúmọ́ gbòs. Wọ́n ṣe ń sọ́ọ̀rì bàbá ẹ̀ mọ́lẹ̀. A tún pàǹkì kọ ẹ̀. Àwọn àgbọ̀ bàbá rẹ̀ kó má ṣáà lọ. Oh God. Ibi tó bá tún ti ṣe iṣẹ́ àdìbà wọ́n tún fi mí síbi tí mo ti rẹ́rìn. God stop laughing. Wá ṣe òun mo fẹ́ sí. Gbogbo ibi tó ti gẹ̀rẹ́ tó tọ́nà sí. Tó bá tọ́nà sí tó wọ àwọn dàmásì. A ní rí pé bàbá yẹn lápá. Ó ní bàràmù. Ó ti lójú. Ojú ẹ̀ ti dúdú. Lizzy ìgbà tó yá gbogbo àwọn tó ti ta sí tó wù láti fẹ́ tí ò ṣeéṣe designer wọn ni tó rájọ tí bàbá bá wọ̀ sí 3.5 ní tòkè tilẹ̀ bàbá ọba tó wájọ 3.48 lídùú kan ìdásíkí aṣọ gèrè tó wà wọ̀ wọ́n bèrè 90-something inú ilé náà ti ta sọ Lizzy ò dá tó bá sọ pé ọkọ ọ̀run aya ọ̀run ìyàwó ọ̀run tó wọ́n rò sí láti dáyé láwọ́ ó kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tó capture bọ̀bọ̀ yẹn ó bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo ọmọ tó bí lójú ẹ̀ ló ṣépè fún gbogbo
tí bá máa wò ní ó ṣe pé fún gbogbo ọmọ Lizzy Anjorin wọ́n bẹ̀ẹ́ sí ni àrùn sí ni láti ọ̀run wá kì í ṣe rán gbogbo ọmọ tó bí pátá ló ṣe pé fún lójú ẹ̀ àtúní kó máa ṣàmì á lóun gbèjà ẹ̀. Listen, systematically wicked. Kúrò burúkú. Lizzy Anjorin. Very sensitive. Very wicked. I don't gbẹ́jẹ́ ẹni o. Ó dẹ̀ ṣe pé fún gbogbo ọmọ tí bàbá yẹn bí tẹ́lẹ̀ kó tó mọ̀. Ó ní bàbá ṣùkú lójú ẹ̀. Ìdá tó bá ṣàmì. Tó bá bí rẹ̀ kó má ṣàmì. Elédùmarè òun gbèjà ọkọ mi òun fa fighting for my family ààrẹ díẹ̀ ló kù nígbà tó yá ó tún gbé kábíyèsí ìgbà mi a tún gbé lọ sáàrin ọjà a tún sọ fún ani I know the husband tó ń fẹ́ òun mọ̀ pé lò ní society òun mọ̀ pé kò jẹ́ kọ̀ọ̀kan ó wọ́ bọ̀bọ̀ yẹn sà bọ̀bọ̀ yẹn náà dẹ̀ ní ọjọ́ tí wọ́n lọ police station bẹ́ẹ̀ ó ní I know that the husband tó ń fẹ́ is a very low key very low class is nobody mo jókòó wá nígbà mi bá ẹ̀ bá dó sábẹ́ sáté bàbá bọ̀bọ̀ yẹn náà dẹ̀ wà lábẹ́ platform ẹ̀ tó wọ́n bá tẹ̀ lọ fún ìgbà kan tó ní Ọ̀ọ̀ni wá ìyàwó padà tó ní Ọ̀ọ̀ni fẹ́ fẹ́ obìnrin bíi mélòó kan ló bá ní tó bá wo òun sí nígbà yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ pé ìjà yẹn wọ́n tó bá wo òun á fi bàbá Florida lẹ̀ òun á lọ fẹ́ ọba òrìṣà ìyá mi pé jẹ́ ọba kọ̀ọ̀kan ẹyẹ kò ní kọ́ bá kan tẹ kó sọ pé òun fẹ́ fẹ́ Lizzy kọ́kọ́ fi tọ̀ ó máa dá láti sọ̀dọ̀ David jòtú ẹ̀ ó fojú láti wọ́n èèmọ̀ tó bá sọ pé ọkọ ọ̀run aya ọ̀run nẹ tó wá farawọ̀ lójú ayé láti ló wá o àwọn tí bí ti rúbọ ọkọ ọ̀run aya ọ̀run Lizzy Anjorin ibi tó dé dúró sí kí ni ká ṣe torí àwọn tó believe lè gbà ẹ́ ló gbà ẹ́ àwọn tó believe wọ́n disappoint ẹ́ everybody I cannot support you. You abuse me. You tí a bá ti bú mi máa ń gbàgbé yóò mọ̀ pé èmi ló máa ń pè mí náà wo ebú ló máa ń bú mi bó ti gbàgbé ṣá. Èmi ẹlẹ́nu bí òbò erin. Nínú ọjà àwọn tó mú Lizzy wọn ọ̀gá tó mi wọn tó mi. Obìnrin bá ń wà wọ́n mọ̀ báyìí bí pé ọba ló bá wà wọ́n mọ̀ báyìí ẹgbàá mi. Ló wà wọ́n bí ọmọdé. Ló wà wọ́n. Tó wá ti gbọ́wọ́ lọ sókè bá wọ́n wà rí pé wọ́n fẹ́ ṣe òun létí rí. Àwọn àjọwọ́ wọ́n bú. Ọwọ́ pẹlẹbẹ. Ọwọ́ ẹ̀ ti gbẹ tó gbogbo ó ti ṣe wá láti wá gbogbo ẹ̀ ti gbẹ. Ó máa sunkún o. Anyway ṣá. Ṣé àmì ẹ̀kọ́ máa sunkún gan? Lizzy máa sunkún. Kò lè disclose bàbá ẹ̀, kò lè disclose màmá ẹ̀. Lizzy, tell me, kí ló tó disclose father at moment tó bá mọ̀ sọ? Why tó fi lè disclose ẹ̀? It can also wo má jẹ́ ntàn ẹ́, ó lè máa fìyà jẹ títí ayérayé. Ìyẹn ni Ọlọ́run ní kí n sọ fún yín gbà pé because your mother wá rò pé wọ́n sọ pé tó pé ò ní màmá, ìwọ ni kọ́kọ́ lò ní màmá lò ní bàbá. But you don't disclose them, it can suffer you forever. Let us know, where do you come from? Now I want to be going because I have many things to go. I want to, the phone is slow. Okay? Where do you come from, Lizzy? Where do you come from? Who is your father? Who is your mother? And do things right. Start doing things right. Okay? Start doing things right. Oh, Mama, I don't know. I'm the first rich lady. I'm not the celebrity. I'm the first that bring cars.
into the industry. I'm the kiriko, on then lose that value. The value. Ọkọ yẹn náà yàtọ̀ sí pé kẹ́ máa jó kàn fi camera àti kàn ti lọ ṣe photo shoot. When you get close to the man face to face, and including you, really life.